Akí ládéládé bẹ́ẹ̀ ni akí lóyè lóyè, akí gbogbo ajúnilọ tí ń bẹ lórí igun mẹ́rẹ̀ẹ̀rin àgbáláyé pé a kú dédé àsìkò yìí o. Àbáríkà ọdún tuntun, ọdún tá a mọ̀ yàn, Ọlọ́run máa jẹ́ kó jẹ́ ọdún ayọ̀ fún wa. Ó máa jẹ́ kó jẹ́ ọdún ìgbéga, ọdún àyàbò. A kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa. Ọdún yìí máa jẹ́ ọdún ìtura fún wa. Ó máa jẹ́ ọdún ayọ̀, ọdún ìgbéga. Mo gbà ládùúrà yìí pé ọdún tí a mú yìí kò ní jẹ́ ọdún ìbànújẹ́ fún wa o. Ọ̀nà á ṣí fún wa ní ọdún yìí, ọ̀nà á là fún wa. A ní bọ́ sọ́wọ́ agbénipa. Ẹ kú ọjọ́ méjì, ẹ kú ọjọ́ mẹ́ta, tó bá pẹ́ tí a ti rí ni. Ẹ kú àti la máa ń kíra ẹni. Àbáríkà ọdún náà, ẹ̀mí wa á ṣe púpọ̀. Mo ní gbàgbọ́ pé gbogbo wa náà ti máa wo àkọlé prógámù tọ̀sán yìí ni. Ṣebí ẹ mọ̀ pé tí gbogbo èèyàn bá ń gba ibì kan, ọ̀dọ̀ ti wá ọ̀nà àrà ló máa ń jẹ́. Bẹ́ẹ̀ ni, tó pé ó ṣeé ṣe kó jẹ́ pé ojú tẹ̀yin fi wò kó má jẹ́ pé ojú yẹn làwa máa fi wò. Ẹ káàbọ̀ sórí ètò. A kí gbogbo ládéládé lóyè lóyè lẹ́ẹ̀kan sí. Bí ẹ ti ń wọlé, ẹ bá wa gbọ́ lé share button. Ẹ já fi lukù. Ẹ já fọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀. Ẹ já sọ lọ́sàn-án yìí kó yéra wa jẹ́ ó possible tàbí kò possible. Láì ṣe wípé a fish out all the bad leaders ní Nàìjíríà. Ǹjẹ́ ó ṣeé ṣe káwọn ní Boko Haram? Ǹjẹ́ ó ṣeé ṣe kí Donald Trump fara ẹ̀ kó rí Boko Haram win? Lójú tèmi fi wò, èmi á máa sọ fún yín wípé kò ṣeé ṣe. But èmi ò mọ ojú tí ẹ̀yin fi wò. Ṣé mọ̀ pé àwa la béèrè ìbéèrè, àwa kọ́ náà ni a dẹ̀ tún máa sọ final thing. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí ojú tí ẹ̀yin fi wò, kí ni àbájáde ohun tí ẹ̀ ń retí? Nítorí pé gbogbo wa la rí ohun tó ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè kan lẹ́nu ọjọ́ mẹ́ta yìí, orílẹ̀-èdè tí a mọ̀ sí Venezuela. Gbogbo wa la rí ohun tó ṣẹlẹ̀. Ǹjẹ́ President Donald Trump kò lè bá wa ṣe fún Nigeria politician? Because tán bá ní kémi sọ, èmi á máa sọ wípé orí Nigeria politician ló yẹ kí Donald Trump ti bẹ̀rẹ̀. Tí ó bá jẹ́ pé ó ní nǹkan tó ń gan wá, orí Nigeria politician bó ṣe ṣe ní Venezuela yẹn tó lọ bẹ̀rẹ̀ láti orí àwọn olóṣèlú wọn, kí ó bá wa bẹ̀rẹ̀ lórí àwọn olóṣèlú bẹ́ẹ̀ ní Nigeria. Nítorí pé tó bá jẹ́ the same set of people yìí, there is no how they can win Boko Haram, ISWAP, and so on and so forth. Anything called terrorists in Nigeria. Who are the people don't fund the Boko Haram?
ẹ jẹ́ ká bira wa. Bí ẹ ti ń wọlé, ẹ bá wa drop ẹ̀ sí comment section, ẹ bá wa fi èròǹgbà tí yín kẹ́ fi sí comment section. Bẹ́ẹ̀ ni, eléyìí tó bá ṣe kà jáde ńbẹ̀, a máa kà jáde. Eléyìí tó bá dẹ̀ yẹ kí àwa náà fojú sùnùkùn wò ká wò pé ohun tí ẹni dẹ̀ tó sọ ó tún make sense o. Ẹ bá wa tẹ̀ síbẹ̀, ọwọ́ tí ẹ fi ń tẹ̀ ẹ ní fi gbọ́mọ sí. Lẹ́ẹ̀kan sí, ẹ bá wa gbọ́ lé share button. Ẹ ní lùgbàdì àìsàn. Aburú ó kéré ó tóbi kò ní ya lé yín nínú ọdún tuntun tí a wọ̀ ọdún ya 2026 yìí. Ọdún ayọ̀ ló máa jẹ́ fún yín. Gbogbo ẹ̀yin olólùfẹ́ wa, gbogbo ẹ̀yin tí ẹ dúró tán nínú ìjàngbara, a kí yín. Ẹ káàbọ̀ sí orí ètò lẹ́ẹ̀kan sí. Bí a ti ń bira wa, a ní agenda tí President Donald Trump tó bá wá sí Nàìjíríà. Ìjẹ́ ó máa ṣeé ṣe láì ṣe wípé ó bá wa fix all the bad government. Ṣé ó ṣeé ṣe, ṣé ó máa ṣeé ṣe tàbí kò ní ṣeé ṣe? Tó wá jẹ́ wípé orí àwọn terrorist ló ti lọ ń bẹ̀rẹ̀, because ṣebí ó ní àwọn kan nínú òṣèlú tó ń fọ́ǹdì bandits. Why tí wọ́n fi kọ́kọ́ gbé àwọn yẹn? Why tí Gumi, wọ́n mọ ilé Gumi l'Abuja, wọ́n mọ ilé ẹ̀ ní everywhere. Kí ló dé tí wọ́n kọ́kọ́ bá wa arrest àwọn Gumi, àwọn El-Rufai and so on and so forth? Former Zamfara governor wọ́n pọ̀ bẹ́ẹ̀ yẹn jàǹtìrẹrẹ yàtọ̀ sọ́wọ́n yẹn gan. Even the Nigeria government tí wọ́n fi ìyà tí wọ́n fi ń jẹ wá nínú Nàìjíríà, tí wọ́n fi ìyà tí wọ́n fi ń pa wá lórí. Kí ló dé tí President Donald Trump, nítorí pé the matter tó ń ṣẹlẹ̀ ní Venezuela is not because of terrorists, just because of pé wọ́n fi ìyà ń jẹ ará ìlú. I thought the same thing is happening in Nigeria. Why President Donald Trump cannot go to Aso Rock and get them arrested one by one? Why? Àtẹ̀túwárí tí àwọn kan tún ń gbé kiri orí afẹ́fẹ́ pé ìyẹn ò lè ṣẹlẹ̀ ní Nàìjíríà, ìyẹn ò lè ṣẹlẹ̀ ní Nàìjíríà. Kí nìdí tí ò fi lè ṣẹlẹ̀ ní Nàìjíríà? Kí nìdí? Ṣé Nàìjíríà ní agbára ju Amẹ́ríkà lọ ni? That is point number one. Point number two tí èmi á wá sọ sí ni wípé tó bá ti jẹ́ pé ohun tó ṣẹlẹ̀ ní Venezuela yẹn ò lè ṣẹlẹ̀ ní Nàìjíríà, ó mean pé President Donald Trump ò lè win the terrorist ní Nàìjíríà náà nìyẹn. Ó mean pé akọ̀jọ́ ń deceive ara wa ni. Ó mean pé àjọ ń deceive ara wa ni. Kẹ́ má fún wa légbó dídí ṣán, ẹ bá wa drop èròǹgbà yín. Ohun tá à ń sọ yẹn àjọ máa ṣe ni. Ẹ má máa da bá wa nìkan. Ẹ drop èròǹgbà yín. Òun la fi máa mọ̀ wípé àwa tá à ń sọ̀rọ̀ náà kò ń ṣe pé a kàn ń sọ̀rọ̀ dànù sínú afẹ́fẹ́. But tẹ́ bá wà bí tí ẹ kò bá wa ṣe anything, tẹ́ ẹ bá wa drop anything sí comment section, kò bójúmu tó. Ẹ má jà tọra wa. Kò bójúmu tó. Ẹ jẹ́ ká máa fi èròǹgbà wa ká fi sí under comment. Ìgbà yẹn ni ó túmọ̀ sí pé ẹ fún wa ní inspiration láti lè máa ṣe more. Mo kí gbogbo ọmọ Yorùbá
jákèjádò gbogbo àgbáláyé. Ẹ bá wa gbọ́ lé share button, kẹ́dẹ̀ bá wa fi èròǹgbà yín sí comment. Without bad government, without bad leader in Nigeria, you cannot expect Nigeria win terrorists. It's not possible. Bẹ́ẹ̀ni, kò ṣeé ṣe. Nítorí pé who are the founder? Who are the founder of terrorists in Nigeria? We need to question ourselves and ask ourselves, who are the leader of these people? Who are the founder? We must ask ourselves. If truly President Donald Trump want to help us out, President Donald Trump also need to fish out all our bad governments. Ọ̀dà, ohun tí mo sọ ní mí ní àbí? Ọ̀dà, a máa ṣe lè tí Ọlọ́run bá rán wa. President Donald Trump kò lè expect wípé kí àwọn kan wà nínú gọ́ọ̀mẹ̀ntì, inú òṣèlú, kí wọ́n máa fọ́ǹdì terrorists, kí wọ́n wá expect wípé ìjọba Amẹ́ríkà wọ́n á clear àwọn terrorists yẹn, wọ́n á lọ. Ìbéèrè mi nísìnyí pé àwọn ilé tó bá wá kù sọ́wọ́n inú ìlú wa kéékèèké, ta ló wá fẹ́, ṣé kìí ṣe àwọn yẹn náà ló tún máa kó ní the same founder of terrorists wọ̀nyí ni wọ́n tún máa kó padà again tí wọ́n tún máa lò? Torí pé a rí pé so many things ni wọ́n ń lo àwọn agbésùmọ̀mí fún ní Nàìjíríà. They are using them to against government tí wọ́n ò bá like. During the President Muhammadu Buhari nsìn, lè rí kán against ẹ̀. They are operating, but lè rí kán ní kó fi orí ipò kalẹ̀. That is good. Lójúmọ́ tó mọ́ lénìí, èmi ń fi gbogbo ẹnu sọ wípé kí ló dé tí President Donald Trump tí ò bá wá ṣe the same thing fún all the Nigeria leaders, including all the former tó ti jẹ́ former nínú òṣèlú ní ipò kan tàbí ìmí. Why tí President Donald Trump tí kò kọ́kọ́ bá wa fish àwọn yẹn out? Bó jẹ́ pé bó ṣe arrest President Venezuela yẹn, kó bá wa get these people arrested too. Nítorí pé àwọn gangan ní igi burúkú tí ń da iná rú. As of today, Nigeria police, they are saying giving Alhaji Sheikh Gumi security. Ó sì ní àwọn ẹlẹ́ṣọ́ ààbò tí wọ́n secure ẹ̀. Ìdí nìyẹn táwa fi ń sọ
tí kinní kan ò bá ní lọ́wọ́ kinní kan nínú, kò ṣeé ṣe kí àjòjì kọ̀ déédéé wá kó kọ̀ déédéé wá máa dún mọ̀húrú mọ̀húrú mọ́ àwọn onílẹ̀, kò ṣeé ṣe. Koiki Media will bring the world closer to your doorstep. Èní ni ọjọ́ 4 nínú oṣù kínní ọdún ya 2026. Ọdún yà tù wá lára. Ara rìn là fi lo ọdún ìjà o. Àní ṣubú dànù. Ǹjẹ́ ó ṣeé ṣe kí a ṣẹ́gun Boko Haram, ISIS, bandits, including Lakurawa bí àmì ìmọ̀ ilé tí wọ́n ní wọ́n jẹ́, and so on and so forth. Any one of them wọn ṣé ó ṣeé ṣe tí àwọn set of people tí wọ́n ń da Nàìjíríà láàmú, tí wọ́n fi ìyà ń jẹ ará ìlú, tí wọ́n ò lè pèsè ààbò, ṣé tí wọ́n bá ṣì wà lórí oyè, ṣé President Donald Trump ṣé ó lè ṣiṣẹ́ láṣeyọrí? Tàbí President Donald Trump gan fúnra ẹ̀ ṣé òun gan ò tí compromise pẹ̀lú Nigeria government? Tó bá dẹ̀ wá possible wípé òun náà ti compromise, èmi ò sọ pé ó ti compromise o, torí ẹ̀ ń tẹ̀ wá bú mi. Tó mọ̀ pé tó bá jẹ́ pé àwọn ọ̀rọ̀ pé kinní yẹn bá là sọ báyìí, ó máa easy láti pé káwọn èèyàn ti máa drop comment látẹ̀kan, and you are saying nonsense, you are ṣe kinní kan, ó easy, ìyẹn ó totally easy fún wọn. Ṣùgbọ́n ní ọwọ́ tí President Donald Trump tó fi ń ṣe iṣẹ́ ẹ lọ, bóyá ó dẹ̀ ń ṣe, bóyá kò dẹ̀ ṣe, àmọ́ bóyá ṣe náà ti compromise, kò yé wa. Àmà tó gbọ́n, orí wa ló kùnà, òun lọ́wọ́ bá wa gẹ̀. Ṣé tí Nàìjíríà tí America president tí ò bá compromise pẹ̀lú Nigeria government, kí ló dé tí ò fi kọ́kọ́ bẹ̀rẹ̀ lórí àwọn ìjọba Nàìjíríà? Kí ló dé? Àwọn tí wọ́n wà ní ipò kan tàbí ìkejì tí wọ́n lè pèsè ètò ààbò, tí wọ́n dẹ̀ ń fi billions of naira tí wọ́n ń lò fún security vote every month. Why tí President Donald Trump tó fi ń cover àwọn yẹn, tó jẹ́ pé àwọn ọmọ tí wọ́n rán níṣẹ́ nìkan ló lọ ń kọjú ìjà sí? Àwọn gangan tó ń rán wọn ń ṣẹ́, kí ló dé tí President Donald Trump ò bẹ̀rẹ̀ láti orí wọn? Yes, kí ló dé tí President Donald Trump tí ò bẹ̀rẹ̀ láti orí wọn? Nítorí pé tí nínú ìlú àbí níbi iṣẹ́ tí a bá rí ẹnìkan tó ní ilé iṣẹ́ kan, bóyá àwọn tó ń bá ṣiṣẹ́, àwọn tó jẹ́ workers ẹ̀ ni mo fẹ́ ṣe example ni o, wọ́n máa ń kiri ọjà lọ ìgboro ni. Wọ́n máa ń kiri ọjà lọ, tó máa mákẹ́tì ọjà wọn lọ. Assuming pé ẹni náà wá ṣẹ̀ṣẹ̀ gẹ̀rẹ̀, bóyá ẹni náà ó jọ́lọ́run nípè, àpẹẹrẹ la kàn fi ń ṣe o. Bóyá ẹni náà jọ́lọ́run nípè, kò wá sí ẹni tó máa take over ilé iṣẹ́ yẹn. Ẹ rí i pé kété tí kinní yẹn bá ti ṣẹlẹ̀, ẹ rí i pé irú ilé iṣẹ́ bẹ́ẹ̀ ó máa rẹ irú ilé iṣẹ́ bẹ́ẹ̀. Àwọn tí wọ́n jẹ́ workers ilé iṣẹ́ bẹ́ẹ̀, wọn ò ní lè ní àǹfààní mọ́
láti lọ máa market ọjà sígboro. Exactly bẹ́yẹn náà ló ṣe rí. Tó bá jẹ́ wípé tí wọ́n bá wa fi páńpẹ́ òfin kí wọ́n bá wa fi gbé gbogbo àwọn tí ó wà ní under insecurity ní Nàìjíríà tó wà ní tó ń sponsor àwọn terrorists, tó bá jẹ́ pé wọ́n bá wa fi páńpẹ́ òfin gbé wọn, kán gbé wọn lọ sí àjọ àgbáyé, kí wọ́n gbé wọn lọ sí court of law ní àjọ àgbáyé, kí wọ́n lọ fi wọ́n jófin bẹ́ẹ̀. Àwọn ọmọ kéékèèké tí wọ́n ránṣẹ́ lé tòrutòru ń bí, tí wọn ò bá rí fọ́ndà mọ́, tí wọn ò réyàn díjà mọ́ ọmọ bíbà, ṣe mọ̀ pé ó ṣeé ṣe kí ohun tá à ń sọ yìí kó lọlẹ̀. Bẹ́ẹ̀ ni ó dẹ̀ ṣeé ṣe, ó máa easy fún wọn during that time láti rí wọn mú. Ṣùgbọ́n nígbà tó jẹ́ pé even nínú Nigeria forces wọ́n ní format síbẹ̀, wọ́n ní àwọn bàbá lésàlẹ̀ ń bẹ̀ nínú Nigeria politician, they are the founder of these terrorist people. Many times ni wọ́n ti ka orúkọ àwọn tí ó ń sponsor àwọn ará ibi báyìí tán wà ń jọba àtàwọn kan tó tẹ̀ ti fi ìjọba kalẹ̀. Why ti President Donald Trump tí ò fi lè bá wa fi páńpẹ́ òfin kó fi bá wa gbé àwọn founder Boko Haram? Ṣé President Donald Trump ò tí compromise? Ẹja bira wa tábà máa ríyàn dáhùn. Ṣé òun gan ò tí compromise? Tó bá jẹ́ pé ó fẹ́ ràn wá lọ́wọ́ ni, tó jẹ́ pé lóòótọ́ lódodo ó fẹ́ ran ìlú yìí lọ́wọ́, ló fẹ́ ran orílẹ̀-èdè yìí lọ́wọ́, kí ló dé tí ò fi páńpẹ́ òfin gbé àwọn bad government in Nigeria bí ó ṣe lé Venezuela? Kí ló dé tí ò ṣe the same thing ní Nigeria? Do you really think President Donald Trump can do this thing successfully? In my own side, tẹ́ bá dáhùn, èmi á máa dáhùn bí báyìí fúnra mi. To my own side, the answer is no. Until tó bá ṣe ohun kan tí ó yẹ kó ṣe, kò ń ṣe àwọn tí ó wà nínú, kò ń ṣe àwọn tó jẹ́ founder wọn yẹn ló yẹ kó jẹ́ nǹkan tí wọ́n máa gbé last. Nítorí pé nǹkan tó fi lè rẹ̀ wọ́n, tó fi lè rẹ̀ Boko Haram, anything terrorist in Nigeria, ni pé kán gbé all the founders. Wọ́n dẹ̀ easy àti gbé. Ṣèbí ìgboro làwọn yẹn ń gbé. Inú igbó kan lọ́n ti fẹ́ lọ gbé àwọn yẹn náà. Ṣèbí ìgboro lọ́n ń gbé. Many of them wọ́n wà ní government house. Yes. Someone like Gumi, onílé kiri, is very easy to track. Yes. Very, very easy láti pé kán bá wa gbọ́ wọn yẹn. Ìgbà kan ti wà rí tí ìjọba Amẹ́ríkà tí wọ́n ti wá rí bí wọ́n ṣe wà yìí, tí wọ́n ní wọ́n fẹ́ wá ran Nàìjíríà lọ́wọ́. Bọ̀ ń gbà tán dé, at the end of the day, wọ́n ní wọ́n rí pé àwọn sójà Nàìjíríà yìí pé wọ́n ti compromise. Báwo ni wọ́n dẹ̀ ṣe compromise? Do you think they compromise through terrorists? Then compromise through government? Yes, I will tell you the fact. Through the government, ló fi compromise. Ohun tí government bá ní kán ṣe, òun ni wọ́n ń ṣe. Tó túmọ̀ sí wípé ẹ̀yin tí ẹ̀yin ní àǹfààní láti lọ máa kọ lẹ́tà lọ máa bá President Donald Trump, ẹ sọ fún kó yé waste time ara ẹ̀. Nítorí pé tẹ́ bá wo iṣẹ́ tí wọ́n ń ṣe nsìn is getting affect Yoruba land right now.
ẹ ṣe ká wò. Most people ń sìn tí wọ́n ní wọ́n ti ń àtàkì lọ́hùn bóyá irọ́ ni o bóyá òótọ́ ni o torí èmi ò tí ì ní bá yín believe mo ń sọ. Ẹ bá wò ó sìn many of them they are coming to Yoruba land now. Wọ́n ń wọlé sílẹ̀ Yorùbá now one by one. Ẹja jọ máa bá bọ̀. Koiki Media will bring the work closer to your doorstep. Akíwa pé àbáríkà ọdún lẹ́ẹ̀kan sí. Mo kí ọ̀gá mi pàtàkì Mr. Ọláyọmí Koiki, ọ̀gá dáadáa. Mo kí yín sà, àbáríkà ọdún tuntun. Ọdún á jẹ́ ọdún ayọ̀ fún yín sà. Á jẹ́ ọdún ìtura, ọdún ayọ̀, ọdún ìgbéga, ọdún ìṣerere, ọdún ìṣelógo. Òun ni ọdún yìí máa jẹ́ fún yín sà. Àtẹ̀yìn àti ọmọ àtaya ti gbogbo olólùfẹ́ yín pátápátá. Ọdún yìí máa jẹ́ ọdún ìgbéga fún yín. Ẹ ní ṣubú dànù o. Ẹ ní kó sọ́wọ́ ayé. Àdáni lórí ò ní dá yín lórí o. Bẹ́ẹ̀ ni mo gbàdúrà fún Chief Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà pé wọ́n báríkà ọdún tuntun. Ọdún tí wọ́n wá wọ̀ yìí ó máa jẹ́ ọdún ìgbéga fún wọn, ọdún ìtura. Gbogbo ẹ̀tọ́ yín tí ń bẹ lọ́wọ́ ìjọba orílẹ̀-èdè Nàìjíríà, ọba mi Èdùmàrè, á bá mi gbà fún yín nínú ọdún tí a wà yìí. Lọ́lá àwọn tó nílẹ̀, lọ́lá àwọn onílẹ̀, lọ́lá inú kan kọ̀ọ̀kan tí ẹ fi ń jà, tẹ fi ń ja ìjà yìí. Gbogbo nǹkan yín Èdùmàrè máa bá mi gbà. Ẹ wà ní fojú sunkún ọmọ náà ọdún yìí, ẹ ní fojú sunkún aya. Bẹ́ẹ̀ ni ẹ ní fojú sunkún gbogbo àwọn afẹ́nifẹ́re yín. Ẹ ní ṣubú dànù. Mo tara bẹ́ẹ̀ mo kí bàbá wa Adébánjí Akíntóyè Emeritus, bàbá dáadáa. Ẹ ní ṣubú dànù. Ọwọ́ yín méjèèjì báyìí lẹ fi máa gba ẹ̀tọ́ yín. Tẹ̀dẹ̀ máa gba ẹ̀tọ́ Yorùbá náà fún wa. Agbára àṣẹ wọn tó nílẹ̀. Ẹ ní ríkú ọmọ, ẹ ní ríkú ọ̀dọ́ nínú ilé yín. Bẹ́ẹ̀ ni ẹ̀yin náà ti wá dàgbà báyìí, ẹ túbọ̀ dàgbà. Ẹ ju àwọn ará òwúrọ̀ lọ. Ẹ ní ṣubú dànù. Bàbá Bánjí Akíntóyè ẹ ṣé gan ni. Ẹ kú àdúró ti wà pẹ̀lú ọjọ́ orí yín. Tàbá ríru bàbá Akíntóyè yẹn 50. Ohun tí à ń sọ yìí a ti débi ológun tí ń gbèsà. Kí n sọ bẹ́ẹ̀. A kí yín sà bàbá. Bẹ́ẹ̀ ni mo tara bẹ́ẹ̀. Mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa, gbogbo ẹ̀yin tí ẹ dúró tán, gbogbo ẹ̀yin má jẹ́ ó bàjẹ́, gbogbo ẹ̀yin tí ẹ dúró síbi kó lè dá, tẹ dúró lérí òótọ́, ẹ ní ṣubú dànù, ẹ ní lùgbàdì àìsàn. Àjíǹde ara yóò máa bá gbogbo yín gbé o. Àlọ àti àbọ̀ yín nínú ọdún yìí ayọ̀ ló máa já sí o. Ẹ máa lọ ire, ẹ máa bọ̀ ire. Ẹ ní ṣubú dànù. Agbára àṣẹ wọn tó nílẹ̀, ẹ ní bọ́ sọ́wọ́ àwọn agbénipa, ẹ ní bọ́ sọ́wọ́ àwọn ajínigbé. Ẹ máa lọ ire. Bẹ́ẹ̀ ni ẹ máa bọ̀ ire. Agbára àṣẹ wọn nílẹ̀. Ẹ ṣé gan ni pé ẹ̀ ń dúró ti ikọ̀ Koiki ní gbogbo ìgbà. Ẹ káàsán Mr. Yakubu Kọ́láwọlé. Mo kí yín pé ẹ káàbọ̀ sórí ètò. Ẹ ní ṣubú dànù. Ọwọ́ tí ẹ wá fi tẹ̀ ẹ ní fi gbọ́mọ sí. Bẹ́ẹ̀ ni gbẹ̀yìn tẹ́ ń like,
tí ẹ̀ ń bá wa share, tí ẹ̀ ń bá wa comment, ẹ̀ ní ṣubú ara, ẹ̀ ní ṣubú ẹ̀mí, ẹ̀ ní fọwọ́ yín méjèèjì, ẹ̀ ní fi gbọ́mọ sí wọn. Àṣẹ Èdùmàrè. Àṣẹ gùn o. Ọdún tuntun lẹ́ mú báyìí, ọdún ayọ̀ ọlọ́dún yìí máa jẹ́ fún yín. Ọdún ìdùnnú, ọdún ìgbéga. A sì wà lórí ìbéèrè wa o, wípé láì ṣe wípé President Donald Trump bá wa jáwé àkìwọ́wọ́ fún bad government, kó bá wa fi páńpẹ́ òfin gbé gbogbo wọn ní Nàìjíríà, ìjẹ́ ó ṣeé ṣe kí President Donald Trump kí ó rí victory lórí àwọn agbésùnmọ̀mí? Ohun tí a sì ń béèrè nìyẹn. Ṣé ó ṣeé ṣe? Torí pé tó bá máa bí èmi á sọ fún yín pé kò ṣeé ṣe. Lọ́dọ̀ tèmi ni o, mi mọ ibi tó kọ sí ẹ̀yin, mi mọ bó ṣe rí lójú tiyín. Nítorí pé agbésùnmọ̀mí tó dédé wá sí orílẹ̀-èdè Nàìjíríà tó wá ń ṣọṣẹ́ kò kọ̀ dédé wá. Nítorí pé wọ́n ní bàbá ń gbẹ́jọ́. Tí àwọn bàbá wọn yẹn bá dẹ̀ ṣì wà, tó ń ṣì wà lẹ́rìn ìgboro, mo ní bílí pé bẹ́ẹ̀ bá ṣe ń gé kan lẹ́sẹ̀, èmi á ṣe máa rúgbó yọ. Ta ni ọ̀wọ́n tí ó ti lọ sí àwọn orílẹ̀-èdè kan tí wọ́n ti lọ gba owó tàbùàtàbùà, tí wọ́n ní kó wá máa da àlàáfíà ilẹ̀ Nàìjíríà láàmú? Ọ̀pọ̀lọpọ̀ wọn ni wọ́n ti ka orúkọ wọn jáde láláìlóye ìgbà. Ṣùgbọ́n kí ló dé táwọn ṣì ń rìn kiri ìgboro tí wọn ò fi páńpẹ́ òfin gbé wọn? Ohun tí à ń béèrè nìyẹn, tí a rí ẹnikẹ́ni dá wa lóhùn. Finally, láì fi páńpẹ́ òfin gbé ènìyàn bíi Gumi, àwọn gómìnọ̀sì kan, àwọn ààrẹ kan, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, pàápàá jùlọ àwọn former governors kan. Nítorí pé gbogbo wa la gbọ́ ọ̀rọ̀ tí former Kaduna State government sọ, ọ̀rọ̀ kùbákùgbé tó máa ń sọ. Torí fún kíni wọn appoint ẹ̀ síjọba? Ẹ wá wo àwọn ọ̀rọ̀ kùbákùgbé tó máa ń sọ. So ó túmọ̀ sí wípé tí wọn ò bá fi páńpẹ́ òfin gbé ọ̀pọ̀lọpọ̀ wọn, kò sí bí solution ṣe máa wà, kò sí bí a ṣe máa ní victory lórí terrorist ní Nàìjíríà. Kò sí. Ìgbà tí Amẹ́ríkà bá ṣe tó ti sún wọn, ẹ rí i pé wọ́n á tún kẹ́rù wọn wá padà. Ó ti ṣẹlẹ̀ rí náà. Ẹ má jẹ́ ká deceive ara wa, ó ti ṣẹlẹ̀ rí. Nígbà tí wọ́n kọ́kọ́ wá ń gbà yẹn, ìgbà tán rí i pé omi pọ̀ jọkà lọ, àwọn tí tán wà lọ́ndà funding of Boko Haram tán rán wọn ṣẹ́, wọ́n wò pé àwọn ilé wọn ti ń fòrò ẹ̀mí wọn jù. Wọ́n ṣe kí ni? Wọ́n padà. Wọ́n ṣe kí ni? Wọ́n padà. Kò ṣeé ṣe kí ọ̀gá iléeṣẹ́ kan tó ti ní workers
tí workers yẹn wá pọ̀ bí mo ṣe ṣe analysis yẹn lẹ́ẹ̀kan fún ẹ̀yin tẹ̀ ṣẹ̀ ń wọlé, ọ̀gá iléeṣẹ́ yẹn ó ti gbòòrò, ó ti rán àwọn ọmọọṣẹ́ ẹ̀ lọ sílùú báyìí, ẹ tajà lọ sílùú báyìí, ẹ tajà lọ sílùú báyìí, ẹ tajà lọ sílùú báyìí. Ó wá tó ìgbà kan onítàn wá jọ́lọ̀ nípè, ìyẹn ọ̀gá iléeṣẹ́ yẹn, nígbà tó kò wá sí ẹnìkan tó máa take over iléeṣẹ́ náà, kí lẹ mọ̀ kó máa ṣẹlẹ̀? Agbára energy tó ń fún àwọn wọ́kàsì ẹ̀ yẹn tí ò sí mọ́ yẹn, kí ló máa ṣe àwọn wọ́kàsì yẹn? Ó máa rẹ̀ wọ́n. Wọn ò ní lè ṣe kí ni, wọn ò ní lè ní àǹfààní láti máa sọ pé wọ́n tún gbé ọjà lọ síbì kankan mọ́. Ọ̀pọ̀lọpọ̀ iléeṣẹ́ bẹ́ẹ̀ ibẹ̀ ló máa ń kú sí. Bẹ́ẹ̀ náà ni nǹkan tó ń ṣẹlẹ̀ nínú Nàìjíríà tó túmọ̀ sí. Láì ṣe wípé àwọn gan tán jẹ́ bàbá ìsàlẹ̀ tí wọ́n wà ń gbòòrò, tí wọ́n gbé wọn. Àní ohun tí President Donald Trump tó ṣe ní Venezuela, àní kó wá sí Nàìjíríà, àní kó bá wa ṣe Nàìjíríà. Àbí ẹ rò bóyá tán bá ti gbé àwọn bàbá ìsàlẹ̀ wọn, àwọn yùsù tó ń fọ́ǹdì wọn pẹ̀lú owó tàbùà tó abúá, ẹ fi pé apá wọn ní wálẹ̀ ni. Ṣùgbọ́n láì tí sí yẹn, bí ẹ pa tẹ́rọ́rìsì jù bẹ́ẹ̀ lọ, àwọn ilé eegun wọn á máa le sí ni. Ṣé wọ́n ti wá stop àti máa attack? Ẹ jẹ́ ká ṣì máa bá lọ ná. Ẹ jẹ́ ká ṣì máa bá bọ̀. Bẹ́ẹ̀ ni, bóyá ó máa work tàbí kò ní work, ẹ jájọ kò sí. Kájọ máa wo fíìmù ń lọ. Bóyá lẹ́nu ìgbà tí a bá tanra wa tí ìyè wa bá wá sí, bóyá a máa mọ̀ pé kò sọ́nà ń bí. Koiki Media will bring the world closer to your doorstep. Ẹ̀yin gẹ́gẹ́ mo yẹ sọ́lẹ̀ kan, ẹ̀yin tẹ́ ní àǹfààní tẹ́ ń kọ̀wé sí President Donald Trump, ẹ bá wa deliver message yìí. Àwọn gangan tán jẹ́ founder, tó bá jẹ́ pé lóòótọ́ lódodo òun fúnra rẹ̀ ò tí compromise, kó bá wa gbé wọn. Bó ṣe lọ gbé president Venezuela, kó bá wa gbé àwọn founder Boko Haram. Ẹni tó bá wà ń jọba lára wọn, ẹ bá wa gbé wọn, kó bá wa gbé wọn. Ẹ̀yin tẹ́ ní àǹfààní, ẹ̀yin ìránṣẹ́ Ọlọ́run tẹ́ ń kọ lẹ́tà sí Amẹ́ríkà, ẹ tó bá wa ṣe yẹn náà. Wá ṣeéṣe tí wọ́n bá gbé àwọn ará ibi, kò tẹ́ ṣe pé ó ṣeéṣe, ó máa work ni. Bẹ́ẹ̀ ni, ó máa work ni. Ṣèbí ohun tó ń fún wọn láyọ̀yọ̀ ò ní wípé wọ́n ní bàbá ń gbẹ́jọ́ tó ń kó ohun ìjà ogun fún wọn. Àdúrà mi ni pé ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́, a ní ṣílẹ̀ tẹ́ ọ. Agbára àṣẹ wọn tó nílẹ̀, ọdún àtúrà fún wa o. Orílẹ̀-èdè Yorùbá ogun ní kó wa lọ. Orílẹ̀ Oòduà ogun ní kó wa lọ. Agbára àṣẹ wọn nílẹ̀. Àwa la máa ní ṣìá ìgbẹ̀yìn, gẹ́gẹ́ bí bàbá mi orílẹ̀-èdè Yorùbá ṣe máa ń sọ. Àwa la máa ní ṣìá ìgbẹ̀yìn. A ní ṣílẹ̀ tẹ́ ọ. A kú ìsinmi ẹni lẹ́ẹ̀kan sí. A ṣe ọ̀pọ̀lọpọ̀ ìsinmi nílé ayé o. A ní ṣubú ara, a ní ṣubú ẹ̀mí o. Ẹ ṣé gan ni gbogbo èèyàn olólùfẹ́ wa. Koiki Media ni o. Bringing the world closer to your doorstep. Ẹ ṣeun. Ó dàbọ̀.